àwọn ọkùnrin like sex ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn. Okay. Reason ni wípé tí àwọn ọkùnrin like sex ìyàwó lémi tó ṣe pé tó bá lọ sọ́jà tó bá dé látọjà tọkọ ẹ bá ní ìyá lágbájá ṣe ká ṣeré ìfẹ́ ó lè ní ó ti rẹ̀ mí o. nítorí ó ti lọ sọ́jà ó ti rẹ̀. Torí náà láti tó bá dé wà ní kitchen náà tó bá dáná tán kitchen náà tó bá tó lọ yá alẹ́ ó ti rẹ̀ o. torí náà ọkùnrin mi ò lè torí ẹ̀ wò ta. ṣùgbọ́n tí kì bá tún ṣe bẹ́ẹ̀ ní pé bó ṣe wà yìí ọkùnrin mi ó lè sọ fún ìyàwó ẹ̀ pé ìyá alágbájá nǹkan báyìí ni mo fẹ́. tí ò bá ti wá tí obìnrin yẹn ò bá ti ṣe fún á tún ti torí àṣekín á tún wò ta. mọ́kàn tí ọkùnrin lè ṣe fún mi tó lè dùn mí jù ni wípé ohun tó lè ṣe fún mi tó lè dùn mí jù ni wípé kájọ tí àbájọ understand. irú understanding wo. understanding ni wípé ibi tí a jọ ń lọ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. now ìbéèrè kan lọ lórí social media ń sìn. ṣó ti ṣẹlẹ̀ sí ẹ rí kọkùnrin lo 40 minutes lórí ẹ. kò ṣẹlẹ̀ sí mi rí. how many minutes ni ọkùnrin tó ti last lórí ẹ ti last rí. tèmi àtọkọ mi tábà tí jọ ń ṣeré kú bí a jọ ń ṣeré fẹ́ èmi bíi 6 or 5 minutes. ṣé o dẹ̀ ṣé o pé nǹkan kan ṣé o sọ pé nǹkan kan ò mọ wrong. no ṣé 5 minutes is okay. is okay fún èmi débi pé tó bá ti ṣeré bíi 5 minutes tára tèmi bá ti kú bí ó ti rẹ̀ mí dáàdì lágbájá ẹ má bínú tó yẹ pé bí ẹ̀mẹ́ta la máa ṣe kílẹ̀ tó mọ́ àá ṣe. mo sábà pé ẹ̀mẹ́ta yẹn náà máa ṣe kí ni a máa jọ wà òkè ara wa máa jọ satisfy ara wa. but question tèmi ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé ṣọkùnrin lè lo wákàtí kan lórí obìnrin. ọkùnrin lè lo máa ń ju bẹ́ẹ̀ gan. wákàtí kan lórí obìnrin. bẹ́ẹ̀ni ṣé o ti lé experience yẹn rí. mi ò ní experience torí ibi tí èmi ti wá àwọn ọ̀rẹ́ ní èmi àtàwọn ọ̀rẹ́ lájọ máa ń gbé papọ̀. reason ni pé tí àwọn ọ̀rẹ́ oníkálùkù tó bá ti jáde tá bá ti dé nǹkan tájọ́ rí àmájọ máa jí sí ara wa débi pé ọ̀rẹ́ mi kan sọ pé ó lo wákàtí kan àbọ̀ ní orí òun tí ò dẹ̀ release. tún ọ̀rọ̀ yẹn repeat. ó lo wákàtí kan àbọ̀. ìyẹn ọkùnrin tí kò dẹ̀ release. lórí obìnrin tí kò dẹ̀ release. ṣọ́pẹ̀ ó dẹ̀ possible sá ọkùnrin yẹn máa jẹ́ ọkùnrin tó ya wèrè gan. no kì í ṣe pé bí àwọn yẹn pé tí ọkùnrin mi máa ń drug ara ẹ̀. okay yes tọkùnrin ò bá drug rárá tí ọkùnrin ò bá drug ṣọkùnrin lè lo wákàtí kan kí ni how many minutes ọkùnrin lè lo last tí ò bá drug rárá. ọkùnrin mi máa lo 45 minutes. 40 minutes. ṣé gbogbo obìnrin ló máa ń mọ̀ tí release bá ń bọ̀ kọ̀ọ̀kan rẹ̀ tí spam bá ń bọ̀ ṣé gbogbo obìnrin ló máa ń mọ̀. torí àwọn obìnrin kan máa ń sọ pé àwọn òkè mọ̀. àwọn ẹlòmíì òkè máa ń mọ̀. bọ̀ sẹ́yìn máa ń ṣàkíyèsí. èmi máa ń ṣàkíyèsí lára tèmi báyìí lẹ ṣe máa mọ̀. tèmi àtọkọ mi níbi tá a bá ti jọ ń ṣeré ìfẹ́ mo kọ́kọ́ máa ń release. okay tí n bá ti wá release tóun mọ́ náà bá ti fẹ́ release. iṣẹ́ ọmọ dàbí díẹ̀ bọ́ọ̀dì rẹ̀ bá change. mo máa change kò sí obìnrin tó máa tẹ̀lé bí àwọn àtọkọ ìjọ máa ń wà ní sẹ́ẹ̀tì tí obìnrin máa sọ pé bí àwọn fẹ́ mọ̀ bí ọkùnrin máa ń fẹ́ release. ṣùgbọ́n nǹkan gbogbo tá a sáà ń sọ ni pé kò sọkùnrin àfi tó bá lo drug nìkan ló lè lo wákàtí kan lórí obìnrin 45 minutes ó wà láì lo drug. ó wà. bọ̀ ṣé kò dẹ̀ ní sú obìnrin yẹn. obìnrin tó bá like sex. ok àwọn obìnrin kan wà tó strong. tó yẹ pé wọ́n like sex. ok òótọ́ mà ní. àwọn obìnrin kan wà. ó ṣe pé wọ́n like sex tó yẹ pé tóun àtọkàn báyìí kan máa ti jọ sex inú ilé. tí ọkùnrin kan bá sọ pé lágbájá aṣọ fẹ́ pa mí ni ó máa ní kíni nǹkan náà ní kíni nǹkan tó ṣe. mo ti ní experience irú obìnrin bẹ́ẹ̀ èmi sájáde ni o torí mo ti lọ sóòtẹ́ kan rí tí obìnrin yẹn ó gba bẹ́ẹ̀dì ó gba rúùmù mọ́ mi lọ́wọ́ ni. a ní kí ló ṣe fóun ni a ní àṣọ tiẹ̀ le ẹni lásán ló máa ń lò. mo ti rí wọn rí ṣé irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ṣé tó bá dọjọ́ iwájú ṣé wọn wà ní tètè hold. irú àwọn obìnrin bẹ́ẹ̀ tó ó kó wá depend kì í ṣe gbogbo wọn ló tètè máa hold reason ni pé àgbo tí ẹlòmíì máa ti mú láti ilẹ̀ reason ni pé oògùn tí ẹlòmíì irú bẹ́ẹ̀ ṣe ní ẹ sájàdù yẹn ẹ mọ̀ bí ó ti lògùn fún yín ó ti òun fúnra ẹ ti lo oògùn nítorí pé bóyá. àìsàn obìnrin náà lè lo drug obìnrin náà lè lo drug tó bá fẹ́ bọ́ obìnrin máa ń drug. ó máa ń drug. ok èmi ti ní experience nínú àwọn ọ̀rẹ́ tí mo ní. a jẹ́ pé obìnrin tó bá ń lo drug gbọ́dọ̀ lọ bá ọkùnrin tí ì lo drug. kò gbọ́dọ̀ lọ bá ọkùnrin máa sájàdù. ok nǹkan tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. ok ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa but nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ débi kan tó máa ń wò ní pé ṣé ó possible nígbà míì débi wípé kí obìnrin kọkùnrin lo wákàtí kan lórí ẹ̀ kó dẹ̀ má rẹ obìnrin yẹn kóbìnrin yẹn má ti ọkùnrin yẹn dànù. ó máa ń wà ó ń wà. débi pé tí ọkùnrin gan máa ń sájáde fún ọkùnrin á sájáde fún obìnrin. èmi náà ti rí èmi tiẹ̀ ti sájáde rí. reason ni pé tí ó bá ti jọ ṣeré tó yẹ pé ó ti wà níbi 1 minute báwo mọ̀ pé kí ló ń ṣe ọmọbìnrin kò sọ pé ó rẹ̀ òun kò lè sọ pé ó ti tó. bẹ́ẹ̀ni. ọkùnrin àwa sọ pé mo ń fẹ́ lọ́tọ̀ ó fẹ́ sájáde ni torí kí ni ó ti sú. obìnrin máa ń ṣe dáadáa. ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀ fún. ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀ fóbìnrin dáadáa ọkùnrin yóò sájáde èmi tiẹ̀ ti lẹ́sìpẹ́rẹ́ bọ̀ ṣé obìnrin náà lè sá fọkùnrin. obìnrin á sá fọkùnrin. á sá
ṣé o ti experience ẹ rí. èmi ò tí experience ẹ rí pé. ká ṣe lẹ́sìn pé before you marry ṣé o ti experience ẹ rí. sọ́dọ̀ àwọn ọkùnrin kan wà ẹlẹ́mìí gẹ́sà ni wọ́n ya wèrè. mo ní experience ẹ rí. mo experience mo ní. bó lọ́lọ́run ṣe wá ṣe é ńjọ́ náà débi pé ọjọ́ náà. débi pé wọ́n padà land hospital. mi ò land hospital. báwo ló ṣe ṣẹlẹ̀. torí sì ni pé ó ti ṣẹlẹ̀ sí èmi gan rí. báwo ló ṣe ṣẹlẹ̀. kò sọ fún mi bọ́ yẹn ti drug. èmi ò tí drug èmi ò wò pé bí akéèyàn fẹ́ sex àwọn ni a fẹ́ lò fún mi ò máa ń ṣe. kò sọ fún mi pé bóyá nǹkan ta fẹ́ ó kàn ní kí n wá rí òun lé mi. àtijọ́ wà dáadáa sọ ẹ pé kò ní nígbà tẹ́ pé àtijọ́ olóòótọ́ iná àti àjọ àjọmọ́ra wa ṣùgbọ́n kò sọ fún mi ní sọ pé bóyá nǹkan báyìí ni òun fẹ́ ṣe fún mi kémi tó dénú ilé ẹ̀ ó ti drug. ìgbà tí màá dẹ̀ fi dénú ilé ẹ̀ fíìmù bá bẹ̀rẹ̀ pé ọlá o òun máa fẹ́ òkè kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi ó lóun fẹ́ rí mi òkè máa rí òra lọ. ó ṣàní ọdọ òun fẹ́ ní sex àwọn fẹ́ jọ ní sex mo ní sex for what ṣàṣẹjọ wà ní ó ní rárá ó ní kí n ṣe ẹjọ́ ó ní torí ó ní tóun bá sọ fún mi pé nǹkan báyìí lòun ó ní mi ò ní wá. mo nígbà tá a jọ bẹ̀rẹ̀ yẹn mo ti rí pé ó ti drug ara ẹ̀ mo padà sọ pé òkè ṣé mo nǹkan tó máa ṣe bí nǹkan tó fẹ́ ni mo mọ̀ jẹ́ kémi náà lọ ra nǹkan tẹ́mi náà máa fi. ó bá sá jáde. no jẹ́ kémi náà lọ ra nǹkan tí ara mi náà máa fi wọ́n òkè mo dáì pé mo ti wọṣọ ó ní ẹ̀ ó lé ní mo fẹ́ lọ ra nǹkan mi ní òkè mo dẹ̀ ti gbé báàgì mi ó ní gbogbo mo gbé báàgì náà mo ní inú ẹ̀ ni mo ti fẹ́ yọ owó mo ṣe bá ti tèmi lọ nìyẹn. ó sá jáde nítorí kí ni mo mọ̀ pé ó ti drug ara mo mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ máa mú. kí lọ́wọ́ tó wà lè ṣẹlẹ̀ sọkùnrin yẹn ṣé kò lè dá a lọ lérú. kò dáa kọkùnrin máa drug. kò dáa kọkùnrin máa drug reason ni pé irú bọ́ọ̀ì tí mò ń sọ yẹn ó pa àwọn ọ̀rẹ́ ò bóyá ó ti ní mental jọ náà ni. gbogbo nǹkan máa dàrú mọ́ lórí. wọn ò bóyá ó ti ní mental nígbà tí nítorí mi ni mo last sọ́dọ̀ ẹ̀ wọ́n wá padà pè mí pé ẹ̀lú ọlá kí ni nǹkan tí mo fi ṣe lágbájá mo ní mi ò fi anything ṣe lágbájá pé lágbájá fún ẹ̀ lòun ló fẹ́ pamọ́ ẹ̀ṣẹ̀ explain fún àwọn ọ̀rẹ́ pé ó drug ara ẹ̀ torí kí ni mo bá oògùn tó lò mo bá ń lẹ̀. This is Yoruba Online TV ẹ ti ń gbádùn wọn ẹ tó fẹ́ gbádùn ẹ̀ sí àbí a tó jẹ́ kó dijọ́ mi kì í ṣe ènìyàn ni mo fẹ́ yẹ kẹ́ gbádùn ẹ̀ mọ́ torí ó lọ́rọ̀ lẹ́nu gan-an bá mi kí wọn lédè ìlú ẹ̀ àwọn fans fẹ́ wọ ẹ̀ bá mi kí wọn lédè ìlú ẹ̀. ẹ kúrò lẹ́dẹ̀dẹ̀ ilé wọn ẹ kújọ mẹ́ta èmi ọmọ Ìjẹ̀bú-Rè mi sọ̀rọ̀ láti Ìjẹ̀bú Igbó àjọṣe wa ní bàjẹ́ o. láti Ìjẹ̀bú Igbó ẹ ṣé o wà mọ̀ dùn mọ́ wa láṣẹ Èdùmàrè Yorùbá Online.